yá mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi ṣàlàfíà ni mo bá yín ọdẹ dùn bí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì mo gbàládùá fún yín pé ojú tẹ́ fi ń wò mí ò kò ní fọ́ lágbára ọba mi Èdùmàrè etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di o gbogbo àwọn ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè ah ẹ rí bí mo ṣe ń mí kanlẹ̀ ẹ rí bí mo ṣe ń mí kanlẹ̀ kí ló fa ìdí mímí kanlẹ̀ mi yìí ṣe rí nǹkan tí àwọn afáàlẹ̀ Yorùbá tí wọ́n máa dálẹ̀ apá wọn ò ní ká wàláì tàláì apá wọn ò ní ká o kí ni ìdí tí mo yẹ sọ bẹ́ẹ̀ àwọn ló jẹ́ kí àwọn èèyàn kó máa rí àwọn nǹkan agbára ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí n lo Yorùbá yẹn fún nǹkan agbára ilẹ̀ Yorùbá àwọn àfáà yìí jẹ́ number one àwọn tí wọ́n ń jẹ́ kí àwọn èèyàn máa rí àwọn nǹkan yẹn fín àwọn àfáà yìí jẹ́ number one àwọn tó ń fà táwọn èèyàn fi ń fojú commonize nǹkan ilẹ̀ Yorùbá tàwọn kírísítẹ́nì díẹ̀ tiẹ̀ ni tàwọn àfáà yìí ló pọ̀ jù gbogbo alágbọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ọ̀rọ̀ Wàsílà versus Olóòlù láti jọ́ táláyé ti dáyé òun ni gbogbo wa ti mọ̀ wípé obìnrin ò kì í fojú kan Olóòlù wọ́n ní ìdálù níṣèlú kíkíní kan ló ń gbowó Ìlọrin ní ìmọ̀ báwọn àgbàlagbà ṣe máa ń pa òwe yẹn látijọ́ tí aláyé ti dáyé òun ló ní kálukú ìlú sílùú ni wọ́n ti ní rule and regulation wọn eégún tọkùnrin lè wò tóbìnrin lè wò eégún tó jẹ́ wípé ọkùnrin nìkan ni ṣé bá a gbọ́ náà pé obìnrin òun fojú kan rò látijọ́ táláyé ti dáyé náà láti ń gbọ́ yẹn ìjọ tóbìnrin kan náà bá tún wá ṣe àfojúdi táwọn náà bá tún lọ fojú kan nǹkan tó bá ṣẹlẹ̀ sí wọn wọn á máa fara mọ́ ẹ wo ti ọ̀rọ̀ Wàsílà yìí wọ́n ló múra bí ọkùnrin ó fẹ́ dẹ́jà ó fẹ́ dẹ́jà kan ó dẹ́jà tó bá léèyàn dá ẹjà Wàsílà dẹ́jà ó dẹ̀ máa ní nǹkan tó gbọ́ tó fi dẹ́jà tó já yẹn ó máa ní nǹkan tó gbọ́ ó máa ti gbọ́ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ irọ́ lásán ni wọ́n kàn fi ń bóyàn lójú ni wọn kàn fẹ́ ká obìnrin rí ni wọ́n ní àwo gúngún lobìnrin lè ṣe àwo kíní kan ní obìnrin lè mọ̀ obìnrin tó bá fojú korò orò á gbé tóró yẹn ló ti ẹ̀ rampant jù everywhere ní tóró yẹn bó bá ń ṣòro nílọrin tó ń ṣe nìbàdàn tó ń ṣe lẹ́gbà tó ń ṣe níjẹ̀bú tó ń ṣe lóńdó general ti ẹ̀ nìyẹn but ìlú Ìbàdàn láti gbọ́ wípé Olóòlù obìnrin ò fojú kan látayébáyé wọn ò dẹ̀ rí kíní yẹn condemn àṣà àti iṣẹ́ àtẹ̀sìn tí wọ́n bí wa sínú ẹ̀ àwọn àfáàyè náà ni wọ́n gba ẹ̀sìn sódì tó gba ẹ̀sìn àdàmọ̀dì tó fi jẹ́ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ̀ndẹ́mù àṣà àti iṣẹ́ wa wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ̀ndẹ́mù nǹkan ìbílẹ̀ ẹ̀sìn tẹ́ẹ̀dẹ̀ ń kọ̀ndẹ́mù nǹkan lé lórí yìí àwa kọ́ la lẹ̀sìn borrow religion ni Christian and Muslim is a borrow religion ẹ̀sìn wa kọ́ ẹ wá gbé sórí kankankankankankan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń bẹnu àtẹ́lu àwọn àfáà yìí sì pé àwọn náà ṣokùnfà bí Wàsílà bó ṣe lọ gbé ìgbésẹ̀ tó gbé yẹn ẹ jẹ́ lólùfẹ́ mi jọ ẹ bá mi share fídíò yẹn jọ ẹ bá mi share fídíò yìí kó go viral irú fídíò tó yẹ ká máa share jù lélẹ́yìí kó lè máa kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ kó lè máa kọ́ àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́ náà oníṣẹ́ àti wọn ń gbọ́ rumors pé pẹ̀lú gbogbo orò tó ń ṣe fún gbogbo ètùtù tó ń ṣe fún kankan bẹ́ẹ̀ àwọn kan tún sọ pé ó ti kú àwọn kan ní irọ́ ni pé kò tí ì kú mi ò fẹ́ gbé information yìí tẹ́lẹ̀ Ọlọ́run torí nígbà tí mo gbọ́ nǹkan tó ọmọ yẹn ṣe ó ń run mí nínú pé how dare this Wàsílà at this your age young lady like you àwọn kan wá ń tiẹ̀ kó lọ dẹ́jà ìwọ náà wá lọ dẹ́jà o tún wá láyà títí o tún wá lọ ṣe fídíò o tún wá gbé sórí TikTok o tún jẹ́ kó máa yé wọn wípé Olóòlù tọ̀tọ̀ pé wọn kì í wo ìwọ ti wo ìwọ tún fídíò ẹ̀ can you imagine that ẹjọ ẹ bá share fídíò yẹn jọ ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́wọ́ lọ irú àwọn fídíò tó yẹ ká máa spread lélẹ́yìí
fún ẹni tó gbígbà kan lélẹ́yìí tẹ́ kọ́ máa kọ̀ sí péjì ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ẹ jẹ́ ká wá gbọ́ ṣé lóòótọ́ ló ti kú ni àbí wọ́n kàn fi ń gbé rúmọ̀sì ni. Ẹ máa bá mi ká lọ, ẹ bá mi share fídíò yìí o, kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV, ẹ máa tẹ̀lé mi ká lọ. So èèyàn mi nílé ọ̀rọ̀ Wàsílà tí wọ́n ní ó disguise bí ọkùnrin ó ṣe bí ọkùnrin ó wá lọ take picture olóòlù ẹ̀wọ̀n ọ̀rọ̀ ti wá bẹ́yìn ọba yìí ó ti bá ibòmíì yọ àti wá rí òkodoro ọ̀rọ̀ kan báyìí pé Wàsílà òkú in fact Wàsílà gan ló sọ̀rọ̀ a máa lọ gbọ́rọ̀ yẹn ní ìsìn ó lágbára ọ̀kọ́lọ́n kó ṣàánú ṣé yẹn wá ní wípé ńgbà bá gbọ́rọ̀ yìí tán èmi ṣe mú lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ because àwọn kan ti ń sọ̀rọ̀ yẹn wọ́n ti ń sọ nǹkan míì lórí ọ̀rọ̀ yẹn but then ẹ má ṣe jẹ́ ká ti lọ síbẹ̀ yẹn náà ẹ mọ̀ it's all about updates in here táwa bá ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa nílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè wa àwọn ò ní jẹ́ kí ti yín di lórí ọ̀rọ̀ àwọn ò gbé wá sí ti gbọ́ yín di straight and direct láti fi support wa ò ní pé kẹ́ ẹ bá wa fẹ́ràn fídíò wa ẹ bá wa ti sí gbòòrò ayé ẹ subscribe bẹ́ẹ̀ bá ti subscribe it's all about update jàre ẹ wo wọ́n ní wípé Wàsílà ò kú in fact Wàsílà gangan tó wá sọ̀rọ̀ gangan jáde fúnra rẹ̀ nínú fọ́nrán yìí níbo la tiẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ẹ wo ẹ̀yin ọ̀mí nílé ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe ọkọ́ gbọ́ nǹkan tí bóyá ènìyàn súnmọ́ Wàsílà ni ó wà ṣe é mọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tẹ́ni ń sọ náà kí Wàsílà tó wá sọ̀rọ̀ gangan fúnra wọn so is a straight video màá play ní má ti tẹ́ ènìyàn bá ti sọ̀rọ̀ tán òun náà làwọn àgbọ̀ tí Wàsílà náà wà sọ̀rọ̀ láti nà ń bẹ̀ pé òun ò kú òun sì wà láàyè o èsì kankan tó ṣe òun o ó dẹ̀ ń tú àṣírí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gangan ó tú in fact nígbà tí mi gan gbọ́rọ̀ ó ṣe mí ń kàyéfì ẹ̀yin náà máa gbọ́rọ̀ gangan fúnra yín ní ìsinyìí ọ̀rọ̀ ó lágbára ẹ wo ẹ̀yin mi nílé bá ṣe wò fọ́nrán ẹ má gbàgbé láti mọ bá wa pín sí ìgboro ayé kẹ́ fẹ́ràn fídíò yìí mú bọ̀nà jáde mi ò tí ì dé o. Ìfanitójú ogún ọ̀bà rí ọ̀ràn rí ẹ sọ pé kọ́ wá jẹ ní gbangba oko adúlá fún onígèdè àkẹ́ wọn ní rúbọ kọ́mọ̀ bá ṣe bí ọ̀rọ̀ lọ́mọ. Odùfà ìrẹtẹ̀ ní ọwọ́ ọ̀tún ọ̀sẹ̀ ní ọwọ́ òsì ní ifá tàǹkì yẹn ẹ má bínú pé ọ̀rọ̀ wa fẹ́ pọ̀ díẹ̀ lálẹ́ yìí o. Ìfanitójú ogún ọ̀bà rí ọ̀ràn rí ẹ sọ pé kọ́ wá jẹ ní gbangba oko which means pé ẹni tí wọ́n bá sọ fún pé má ṣe nǹkan báyìí tó bá ṣe é kí ló máa ń kán ẹ̀yìn rẹ̀. kó wá mọ̀. Ifá náà ló tún sọ fúnra nínú odù Ifá mímọ́ ní ìrẹtẹ̀ ní ọwọ́ ọ̀tún ọ̀sẹ̀ ní ọwọ́ òsì. Ifá ní tífà ò bá ṣe lóòjọ́ ẹ̀rù ò ní bá ọ̀gbẹ̀rì adúlá fún olófin yóò ti orí ìtẹ́ yóò sì wọnú igbó lọ. Wọ́n ní tífà ò bá ṣe lóòjọ́ ẹ̀rù ò ní bọ̀gbẹ̀rì adúlá fún olófin yóò torí ìtẹ́ yóò sì wọnú igbó lọ. So kó tó di pé olóòlù jáde láti announce ẹ̀ àti post ẹ̀ lóríṣiríṣi pé anybody kó má ṣe kámẹ́rà olóòlù anybody kó má ṣe coverage video coverage kán má ṣe àti sọ and definitely tẹ́lẹ̀ náà òun kálukú ti mọ̀ pé eégún olóòlù jẹ́ eégún tí obìnrin ò kí ń ṣe kíni tí ò kí ń fojú kàn mọ̀ sí ayé ní gbé wọ́n ní ti bá ń bí nìkan níbẹ̀ lálẹ́ di ọ̀run. Obìnrin yẹn sọ torí fídíò yìí ti ń káàkiri ó ti ń go viral káàkiri àwọn kan ní ó ti kú àwọn kan ní kò lè bímọ mọ́ àwọn kan ní kinní kan obìnrin yẹn ò kú o. Arábìnrin yẹn ò kú kò sí nǹkan kan tó ṣe o oníṣẹ̀ṣe a ò kì í ṣe nǹkan tó máa ń pààyàn o oníṣẹ̀ṣe ò kì í ṣe nǹkan tó máa ń pààyàn o àbí Yorùbá mi ò yé wọ́n ní ètùtù wọ́n ní làwa ń ṣe wọ́n ní ọmọ mélòó ni ẹ̀dùn bí tí ó ṣọ̀kan nù àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ọmọ ìṣẹ̀ṣe náà ní gbogbo wa. bẹ́ẹ̀ ni jàre ìgbà tó bá wo ìdílé méjì wàá bá ṣẹ̀ṣe ń bẹ̀ ṣáà ni. sí ìran kẹta ó mọ̀ gbọ́ ifá tún bí ọmọ gbọ́ òrìṣà tàṣẹ ń bẹ̀ so kò sẹ́ni tí ó tú ìdílé rẹ̀ tó o bá tú lọ ó padà máa bá orúkọ ìṣẹ̀ṣe ń bẹ̀ lára àwọn ìran bàbá rẹ̀ tó ti lọ ni. so oníṣẹ̀ṣe ti gbàgbọ́ pé gbogbo ẹni tí ń bẹ ní àgbàlá nílé ayé ìparapata ọmọ inú kòkò dúdú ilẹ̀kọ́ funfun gbogbo ń kálukú ti jáde. banresi kìíní ṣé Wàsílà ní. bẹ́ẹ̀ ni sà. irọ́ o Wàsílà bí bó ṣe Wàsílà tí wọn ló ti dolóògbé. èmi ò.
Wásílà kí ló ń bá dá mi yín sà. ẹ̀yin gbọ́ wà lórí rédíò. èmi ò gbọ́. mo ń dá yín lóhùn sà mo ní mi ò kú. ẹ ló Wásílà ṣé wọnú. bẹ́ẹ̀ ni sà èmi ni. ìwọ ni. bẹ́ẹ̀ ni èmi ni. wọ́n máa fi gbé kiri pé Wásílà ti kú. àwọn kan ń sọ tiwọn ni wọ́n máa ṣe ra wọn. ìwọ ni mọ́mí fi fa lórí lánàá. bẹ́ẹ̀ ni Wásílà tọmọ Ṣẹ̀kí. a jẹ́ pé ètùtù ti gbà náà nù àbí bò wá ní. ọtí á ṣe bó ni wọn náà ṣe rìn bẹ́ẹ̀ wọ́n lọ ya olóòlù ọ̀fi sórí fọ́nrán. dádì mi ọlọ́run má jẹ́ kára kó bá ní ilé yóò lòlù. àmọ́ ẹ wo ẹ ṣọ́ba dúpẹ́. já ṣàlàyé bó lè ṣẹlẹ̀ gangan já ṣàlàyé moment of clearance la wà yìí láti clear gbogbo tó wà nílẹ̀. torí gbogbo àwọn ayé ló ń gbọ́ ẹ báyìí. gbogbo ayé ló ń gbọ́ ẹ. Yes sir. èmi ò ya olóòlù o. bó ló ṣe ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni wípé. ọjọ́ wo ni ná. ọjọ́ Thursday ni olóòlù kọjá ní àràǹdì àtolúsọ̀rẹ̀ méjì. ọjọ́ ìdẹ̀ ní ilé ìgbẹ́ ni mo wà ní nǹkan mọ́ nǹkan tó ní kébìlì ìgbé kí n máa lọ sí ṣọ́ọ̀bù. mo mọ̀ bí mo ṣe ní ṣọ́ọ̀bù ní ìṣílẹ̀kùn gan mo kàn lọ dúró sọ́dọ̀ woman kan ní inú ilé wa ní òkè torí bẹ́ẹ̀ náà láti kó kúrò. bọ̀ mo ṣe wá rí àwọn èèyàn ní ọ̀kan wọ́n tó mọ́tò àmọ̀tẹ́kùn wọn gbé síbẹ̀. olólùgbò kọjá níbi tá à ń sọ yìí olólùgbò kọjá Tolú bọ̀ fídíò yẹn ni mo wá ṣe fídíò àwọn àmọ̀tẹ́kùn yẹn ni mo wá ṣe tí mo wá post even mo ṣe post ẹ̀ gan làwọn èèyàn nínú TikTok ti sọ pé kí n delete ẹ̀ pé kí n sá delete ẹ̀ mo dẹ̀ delete ẹ̀ náà lọ́wọ́ kan bọ́ nǹkan tí mo kàn rí ni pé ìrọ̀lẹ́jọ́ yẹn wọ́n kàn wá bá mi ní ṣọ́ọ̀bù ìrọ̀lẹ́jọ́ kejì ọjọ́ náà níjọ́ Friday wọ́n wá bá mi ní ṣọ́ọ̀bù gbogbo àwọn tó dẹ̀ wá mẹ́wàá tí mo yà àwọn náà wà ń bẹ̀ bọ́ mi ìwà mọ̀ nǹkan tó fi wá sọ pé ìṣẹ́jú àwọn ni mo fi ṣe nǹkan kan bọ́ mi mọ ẹni bẹ́ẹ̀ àmọ́ mo kàn fún mi kan ní pé Ọlọ́run bá mi dá ẹni bẹ́ẹ̀ ní ẹjọ́ tó yẹ. ìtọ́nà ń sọ pé ó fi trend ó trend ni ṣé mi mọ̀ ọ́ tẹ́lẹ̀ ṣé gbogbo àwọn tí ó mọ̀ ọ́ tẹ́lẹ̀ ti mọ̀ ọ́ báyìí. bẹ́ẹ̀ni sà ó níbi tọ́nà ń mú ẹ lọ. àmì sà. tí elétùtù wá dé ńgbà táwọn ọlọ́pàá gbé ẹ tán kí lójú rí ní police station. ní tilẹ̀ tọ́lọ́run àwọn ọlọ́pàá wọn ṣe bákan wọn ṣe wá dáadáa sí mi wọn dẹ̀ ní mí lára. látàrí wọ́n ní kí n fọkàn balẹ̀ ní bí torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn náà rí i pé pẹ̀lú bí mo ṣe ń bẹ̀bẹ̀ tí mo ṣe ń sọ pé nǹkan yìí mi ì ṣe wọn ní mí lára wọn dẹ̀ sí nǹkan tí ò dáa pẹ̀lú mi. síbù mi sọ fún alẹ́yìn pé mo kàn wà nínú sẹ́ẹ̀lì kan sí mi mọ́ pé bóyá wọ́n ní mí lára pé bóyá wọ́n dẹ̀ sọ ọgán tí ò dáa sí mi. ó dà nígbà tí gbogbo yẹn wá ṣe kí wọ́n ló tún di pé àwọn tó wá ń lọ ṣètùtù fárí nígbà tó rò lólu. sá. ètò tó dáhùn pé àwọn tó ń lọ ṣètùtù à ń fárí ni nígbà tó ṣe fún lólu. ìgbà tí èmi ò mọ nǹkan kan nínú sẹ́ẹ̀lì mi wà bọ̀ ìgbà tí mo mọ̀ wọ́n ní wọ́n wá gba béèlì mi wọ́n dẹ̀ mú mi bọ́ síta nǹkan tí mo kàn gbọ́ ni pé wọ́n ti yanjú ẹ̀ pé àjọ ń lọ sí òde ajé ní ilé olóòlù wọ́n náà máa ṣe ètò oòrùn fún mi oòrùn rẹ̀ wọ́n dẹ̀ ní kọ́ lọ ra ẹran tó bá mi ra aṣọ pupa wọ́n dẹ̀ ní pé àwọn nìyí wọ́n làwọn náà máa bá mi fárí torí ẹ mọ̀ ẹni aráyé lẹ bọ nǹkan tí ò ṣẹlẹ̀ tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ ó jẹ́ káwọn ọ̀rẹ́ ní nǹkan tó fún wa dì sí àwọn ẹni lẹ́nu ní ọwọ́ èmi ò kú o mo wà láyé. sọ Olúwa ṣeun. bẹ́ẹ̀ ni mi ìṣubodò mi ìró lóòlù náà bí àmì dẹ́gbẹ́ kó wo lóòlù ní ìtò bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mo kàn ṣe ni pé mo ṣe fídíò àwọn èrò tó dúró. wọ́n wá ní àwọn èèyàn wá bí nílẹ̀ pé tí mo ṣe fídíò èrò tó dúró yẹn ṣé mo mọ̀ bóyá olóòlù ń bẹ láàrin wọn mo ní olóòlù ò sí bẹ́ẹ̀ tó olóòlù gba ọ̀dọ̀ wa kọjá. ojú bẹ́ẹ̀ lọ sọ. Ọlọ́run ti ṣeun lábì kan ò ní ṣẹlẹ̀ sí ọ. àmì sà. lábì kan ò ní ṣẹlẹ̀ sí ọ. àmì. ntọ́lọ́run níwà fi trend ló fi trend nìyẹn ó rí ìrìn àjò ayé ẹ̀ ti bẹ̀rẹ̀ lọ́tún báyìí. àmì. ọ̀nà ẹ̀ ó là ntọ́lọ́run fẹ́ lò fún àti ìmọ̀ ìtumọ̀ ta ló yé nù o kò yé wa ìdí tó fi ṣẹlẹ̀ ó ṣàṣẹlẹ̀ náà ni o bá ké o rò náà o rò pé ó fẹ́ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó nídìí tó fi ṣẹlẹ̀ àti ìmọ̀ ni màá sì máa kàn sí ẹ. àmì mo gbọ́ sọ wàá sóríire dè á. má sunkún ọ̀nà ẹ̀ ti là ìṣínà ní fún ẹ ìṣínà ní fún ẹ. ok dè á ok. arábìnrin tẹ́ ń wò yìí ó dúró sí ó jẹ́ mo rò pé ẹ gbọ́ analysis ọmọ yẹn. òjé sáìdì òjé yẹn náà ni ibi tí gẹ̀ yẹn sọ pé òun gbé ó wá ṣe fídíò àwọn tí wọ́n tẹ̀lé olóòlù kò sí olóòlù gangan nínú fídíò tó ṣe torí kò rí fídíò olóòlù ṣe kò ṣe fídíò olóòlù kò tó bẹ́ẹ̀ kò lè dán wò
àbí yorùbá mi ò yé àwọn tó tẹ̀lé olóòlù lẹ́yìn which is crowd àwọn tán wà lẹ́yìn olóòlù tán pọ̀ olùkàrà ṣe fídíò díẹ̀ lára àwọn tó tẹ̀lé olóòlù àwọn kan ní apá olóòlù ló ṣe àwọn kan ní kinní kan rárá o ẹ̀yin náà ti gbọ́ nínú interview tán padà ṣe fún gẹ̀yìn lẹ́yìn ìgbà tán ṣe orò fún tán kò rí olóòlù gangan ṣe fídíò rẹ̀ àbí yorùbá mi ò yé àwọn tí wọ́n jẹ́ crowd tán wà lẹ́yìn olóòlù òun ló kàrà ṣe fídíò lára wọn ṣùgbọ́n kí wàá ní ìpadàbọ̀ nǹkan tó padà ṣẹlẹ̀ sí gẹ̀ẹ́ yẹn ni pé lẹ́yìn ìgbà tó ṣe fídíò àwọn tán tẹ̀lé olóòlù yẹn ó tún wá post ẹ̀ online bóyá ó post ẹ̀ o bóyá kò post ẹ̀ ṣùgbọ́n fún pé ó tiẹ̀ kọ́kọ́ ṣe fídíò yẹn ara ti ń ní èyí náà gbọ́ nu interview yẹn náà eléyìí kúrò nù pé bí a pé wọ́n ń sọ ọ̀rọ̀ sí lẹ́nu pé bí a máa sọ nǹkan báyìí ara bẹ̀rẹ̀ sí ní ní ọjọ́ tí yóò ṣe period tí yóò ṣe menstruation yẹn gangan as obìnrin ọjọ́ yẹn ò tí ì pé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ ẹ̀jẹ̀ lábẹ́ ẹ understand nǹkan tí mo ń try láti insinuate ọjọ́ tí yóò ṣe period ẹ̀ gangan ọjọ́ yẹn ò tí ì pé ó bẹ̀rẹ̀ tí sí ní yọ ẹ̀jẹ̀ lábẹ́ látọjọ́ tó ti rí àwọn crowd tó kàn wà lẹ́yìn olóòlù ìwọ tó máa sọ fún pé ẹ má ṣe nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí ẹ̀yin ìṣẹ̀ṣe ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ màá kọ́ àwọn ẹlẹ́yà mi kan wá wò mọ́ dán wò. ẹjọ́ dán wò. àbí yorùbá mi ò yé. ẹjọ́ dán wò. ọjọ́ period rẹ̀ tí ó ṣe menstruation gangan àsobìnrin kò tí ì pé ọjọ́ tó ṣe fídíò yẹn gangan ọjọ́ mẹ́ta ló lóòfin máa ń jáde ọjọ́ Tuesday ọjọ́ Wednesday ọjọ́ Thursday ó dà pọ̀ ọjọ́ Wednesday tàbí Tuesday tàbí Thursday ni ló ṣe fídíò yẹn láti ọjọ́ yẹn ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà ní abẹ́ rẹ̀ ní tẹ́jẹ̀ yẹn ò dá ẹ̀yin náà fi etí ara yín ẹ̀yin náà gbọ́ nínú tàbí ìtàn ṣe fún yẹn ṣùgbọ́n àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbérúmọ̀ wọ́n ló ti kú wọ́n ní kò lè rọ́mọ bímọ irọ́ o ṣùgbọ́n nígbà tí ara bẹ̀rẹ̀ sí ní ló jẹ́wọ́ nǹkan tóun ṣe rèé o wọ́n máa gbé wá sí ilé ajé ìyẹn níbi tí eégún olóòlù tó ti máa jáde nílẹ̀ Ìbàdàn ó ní gbogbo orò tí wọ́n ṣe fún un wọ́n pa ẹran sí lórí wọ́n gbé nǹkan kọ́ lọ́rùn wọ́n ṣe gbogbo ẹ̀ so ara picture yẹn ni mo táàgì sókè yẹn ṣùgbọ́n nítorí pé tá a bá gbé ibi tán ti pa ẹran sí lórí yẹn tá a bá gbé sí ibi báyìí àwọn TikTok wọ́n máa probability wà kàn bá fídíò yẹn ṣe understand so wọ́n ṣe orò fún orò tán ṣe fún ni pé mọ́ ṣerú ẹ̀ mọ́ àbí yorùbá mi ò yé orò tán ṣe fún ni pé mọ́ ṣerú ẹ̀ mọ́ kò rí olóòlù gangan o kò rí olóòlù gangan nínú fídíò yẹn àwọn crowd àwọn èèyàn tán kàn wà pé olúwo àwọn ló ṣe fídíò rẹ̀ olódẹ bẹ̀rẹ̀ sí ní rí gbogbo wàhálà tó ń rí yẹn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ jẹ́ ẹ̀sìn kan tó jẹ́ pé a nífẹ̀ẹ́ ara wa púpọ̀ ṣé ń gbọ́ mi yé wọ́n sì ní àgbà tó jíǹsì kòtò ó fi kọ́ ara yòókù lọ́gbọ́n ní adó àfọ̀ṣẹ́ eléyìí tí ó bẹ̀rẹ̀ tẹ̀sílẹ̀ ajé ẹ̀yin tí ẹ mọ̀ wò pé kò sí nǹkan kan nínú eégún olóòlù bóyá bí àwọn àfáà kan wà tó jẹ́ pé wọ́n bìlífù pé kò sí nǹkan kan nínú eégún olóòlù ẹ lọ bí gẹ́ ẹ̀yẹn léèrè ẹ̀yin náà lè lọ́kẹ́ lọ bí léèrè nǹkan tójú rẹ̀ rí ara rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wà òkè báyìí ni. èèyàn mi nílé ó wà lágbára báyìí ó ṣe ti gbọ́ báwọn ní ìsìn wọ́n ṣe ní wọ́n lára ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wà òkè báyìí ẹ̀yìn ṣe ti gbọ́rọ̀ lẹ́nu Wàsílà ó lágbára ó bó ṣe pé àwọn èèyàn ti lo abala àríwí sí níbi tí mo ti gbé fọ́nrán ẹ̀ tán ti sọ̀rọ̀ lọ ẹ wo ọ̀rọ̀ mọ̀kànlẹ̀ o àwọn èèyàn sọ̀rọ̀ bíi it is well o ẹ wo ẹ já ṣe ní sùúrù fúnra wa jàre ẹ já ní sùúrù fúnra wa bọ̀dẹ́ náà kò káńsù wípé tí wọn ò bá rán yàn níṣẹ́ èèyàn kò pẹ́ dandan kéèyàn fẹ́ prove nǹkan tí ò ṣe ó yẹ pé wọ́n ní pé nǹkan míì ní mi kàn fẹ́ yàbàrà díẹ̀ ni o lórí àwọn wòlíì àbáwọn ẹlẹ́sìn míì tán wọ́n fẹ́ ń fi wípé ẹ lè fún wa ní nǹkan tí ẹ lè sọ pé kẹ́ máa pàṣẹ fún wa lórí ọ̀rọ̀ ifá yín àbí nǹkan kan ṣe rí mo wo fíìmù kan báwọn tí ìmọ̀ bóyá àwọn ọmọ Zion ni àbí kìíní mi mọ̀. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn torí mi ò fẹ́ dá yín lágara ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn but nǹkan tí mi wá fẹ́ sọ nínú ẹ̀ ni wípé
kí ló máa ń ṣe àwọn èèyàn, kí ló máa ń ṣe àwọn ọmọ Yorùbá, kí ló máa ń ṣe àwọn ọmọ káàárọ̀ oòjíire tó jẹ́ wípé aláìkí kárí nǹkan ẹyọ kan ká fi 6 kún, kárí nǹkan ẹyọ kan ká fi 4 kún. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé nígbà tá a máa gbọ́ analysis ọ̀rọ̀ yìí, wọ́n ní Wasila ó múra bí ọkùnrin, ó disguise, ó wá lọ sí ojú window inú ilé tí wọ́n ti ń múra fún olóòlù, ó wá lọ ṣe kámẹ́rà ẹ̀, gbogbo bọ́n ṣe ń múra fún olóòlù gbogbo ẹ̀ ló wá kámẹ́rà. Ẹ mọ̀ bí tọ́rọ̀ yẹn tó kọ́ ṣe mí ní kàyéfì. Olóòlù tèmi mọ̀, olóòlù tèmi gbọ́ history ẹ̀, olóòlù tèmi máa ń gbọ́ story ẹ̀. Kódà wọ́n ní tó bá ń kọjá lọ nínú ilé ọwọ́ ọ̀tún, nínú ilé ọwọ́ òsì, tá a bá rí obìnrin tó bá ń pímpì tó ń yọjú àbí tó lọ hide sí ibì kan tó ń yọjú wò, Jagunlabi Pankopì, ẹkùn tagiri gbére níjà, abojú lu kára bí ajere, kò sí ibi tẹ́ni yẹn lè hang sí. Àmì ara máa sọ pé obìnrin kan ti rí òun, àmì ara máa sọ pé obìnrin kan ti rí òun. A ní ọ̀gbọ́rùn, àwọn ọmọ ẹ̀yìn á bẹ̀rẹ̀ sí ní search gbogbo around. Tó bá jẹ́ èyí tí wọ́n fẹ́ let it go, wọ́n lè let it go, but tó bá jẹ́ pé èyí tí wọ́n fẹ́ discipline, wọ́n ní tó bá ti nà kíní yẹn síbi apá bíi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀, wọ́n ní tẹni yẹn bá, tóbìnrin yẹn bá nìyẹn. Ẹ jẹ́ bá mi share fídíò yẹn jọ, ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ. Tó bá yẹ pípa ọkọ lílé ìtẹ́ ẹ̀kọ́ máa kọ sí péjì, ẹ bá mi subscribe sílẹ̀ ní Global TV. Kíní yẹn wá ń fún mi ní bias mind pé a jẹ́ wípé olólùkọ́ ni ọmọdé yìí lọ fídíò, torí ká gbà pé wọ́n ló disguise bí ọkùnrin, kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Ó wá lọ sí ojú window, ẹ gbọ́ bó tún ṣe sọ̀rọ̀ yẹn, wọ́n náà wọn tó ti rí ńgbà tó ń lọ, wọn mọ̀ pé obìnrin ni, pé ọkùnrin ni wọ́n pè, tó fi wá láyàláyà tó lọ sójú window ilé olóòlù. Anybody ò dẹ̀ rí, anybody ò kọjá ńgbà yẹn káàtì ẹ̀ wá gbà pé ọkùnrin ni. Ẹ gbọ́ nǹkan tí màtò kọ́kọ́ sọ̀rọ̀ yẹn sọ, ó ní wọ́n ti máa announce no video, no camera, no picture, nothing. Ta ló máa wá rí pé káàtì ìgbàpọ̀ ọkùnrin ni àwọn èèyàn rò pé àwọn rí, nígbà tó ti ṣòfin pé no video, no camera, no nothing. Tó bá wá rí ọkùnrin lójú window olóòlù tó wá ń fídíò, ṣé wọn sì ní challenge ẹ̀ náà? Gbogbo kíní yẹn ló ń fún èmi ní bias mind. Àwọn wo ló wá ń fún wa ní vocabulary information pé ó ṣe ń dìbì ọkùnrin, ó lọ síbẹ̀, ó kámẹ́rà ẹ̀, ó ṣe gbákan, ó ṣàwo kan, ó wá kú òǹbẹ, ó dẹ̀ délé láyọ̀ àtàláfíà, ó dẹ̀ tún ní táìmù láti upload ẹ̀ sórí TikTok. Who does that? Ó pẹ̀lú nǹkan tí ó jẹ́ kí n gbé information yẹn, Ọlọ́run tó nǹkan tí mo kọ́ gbọ́ yẹn, ó rún mi nú pé no, èmi ò gba ilé yìí gbọ́. Now ìgbà tí mo wá gbọ́ pé ọmọ náà kú, àìrọ̀ o, jẹ́ kí n gbọ́ information yìí dédé lẹ̀. Ìgbà tọmọ yẹn fún ara ẹ̀ wá jáde, ẹ gbọ́ interview tí wọ́n interview ẹ̀, ẹ gbọ́ ibi tó sọ pé òun wà, ó níbi ṣọ́ọ̀bù àwọn kan, ibẹ̀ lòun wà. Àwọn kan tó ń kọjá lọ tó ń tẹ̀lé olóòlù lọ níbi tó ń gbé mọ́tò àmọ̀tẹ́kùn kan sí, àwọn yẹn lòun kàn ṣe fídíò wọn, òun ò tiẹ̀ fojú rí olóòlù. Tanu ń jẹun tájá ń jù. Tó bá yẹ pé ó rí olóòlù lóòótọ́ ni tó dẹ̀ fídíò ẹ̀, mo lè bá yín bẹ́ẹ̀ tí nǹkan tá à ń sọ yìí kọ́ la máa sọ. Ojú wíńdò mi tó sọ pé ó ti ń ya yẹn, ibẹ̀ lẹ̀jẹ̀ tí máa gbẹ mọ́, ibẹ̀ lẹ̀jẹ̀ tí máa gbẹ lára ẹ̀. Kódà àwọn tó wà nínú ilé níbi tó gbé ti múra fún olóòlù gan, ẹ ti rí wọn sí, ọbẹ̀ àti bà díẹ̀. Now ọmọ ló wá jáde sìn,
tó wá sọ pé òun ò ẹjọ́ ẹ̀yin wo lẹ máa ń gbérò àwọn vocabulary information by for God's sake ṣé ń rokúru ọmọ ọlọ́mọ ni ṣé ń rokúru ọmọ ọlọ́mọ ni eléyìí náà kọ́ òun náà lọ́gbọ́n tó bá dijọ́ mi kò ní dẹ́jà mọ́ á dẹ̀ tún sí àwọn tó kù ní gbẹ́rẹ́ ìpàkọ́ àwọn tó bá tún ti fẹ́ tra irú nǹkan bẹ́ẹ̀ nǹkan táwọn àfáà yẹn dẹ̀ máa dálẹ̀ apá wọn ò ní ka ntọ́ máa dálẹ̀ apá wọn ò ní ka àwọn ọmọ ẹ̀sìn ẹlẹ́sìn wọ́n mọ̀ gbé sórí wọ́n wá mọ ẹ̀sìn títí wọn ọmọ downgrade torí gbogbo àwọn àfáà yìí tẹ́ ẹ bá tírèsì gbogbo òdèdè ìdílé wọn èyí tó jáde láti ìdílé Ṣàngódèjì èyí tó jáde láti ìdílé Ọya èyí tó jáde láti ìdílé Ògún èyí tó jáde láti ìdílé oríṣiríṣi kò sí ọmọ Yorùbá kankan tí ò gba ìlànà ọmọ Yorùbá kọjá rí tí ò gba ìlànà àbáláyé kọjá ẹ̀sìn ló wá dé tá wá sọ àwọn nǹkan bàbá wa tá wá sọ di nǹkan yẹ̀yẹ̀ òun náà ló ń jẹ́ kó máa mú ẹlòmíì ṣíkún kọ́kọ́ pa ṣíkún aláríkùrà àwọn àfà àwọn pásítọ̀ tó ń kọ̀ndẹ́mù àwọn nǹkan yìí wọ́n ń lò wọ́n fi wọ́n ṣe nǹkan agbára ẹ lọ wo pásítọ̀ mi lórí pulpit ẹ máa bóńdè lára ẹ máa bá gbàdí lára ẹ máa bá fúnpá lára gbogbo orí ọ̀tà ni wọ́n ti rí nǹkan mọ́ ẹjọ́ ṣé Jésù ló rí nǹkan mọ́ bẹ́ẹ̀ ṣé Jésù ló ní kó máa lo ìfúnpá gbogbo àwọn àfáà àtàtà ẹ̀sọ́ yìí náà gbogbo wọn ń lo dúdú wọ́n dẹ̀ ń kọ̀ndẹ́mù dúdú ṣé rí nǹkan tẹ́ fẹ́ dálẹ̀ ní ilẹ̀ Yorùbá ṣé rí ó wá kù sí ẹ̀yin ọmọ Yorùbá lọ́wọ́ tẹ́ ẹ bá ń listing sírú nǹkan bẹ́ẹ̀ yẹn àwa náà ti listing sí sẹ́yìn but níbi tọ́rọ̀ gbé dé yìí èmi o mo ti di 3-1 ìwọ tó bá fẹ́ pè mí ní ẹlẹ́bọ pè mí ìdílé ẹlẹ́bọ náà ni mo ti jáde fẹ̀kọ̀ tẹ́lẹ̀ torí ìdílé bàbá ti tèmi eégún náà ń gbé ń bẹ̀ according to story tí mo gbọ́ ká tó gbẹ̀sìn mùsùlùmí eégún náà ń gbé ń bẹ̀ so bó o bá pè mí ní ẹlẹ́bọ ó wà nínú jíìn mi torí pé kí ni ìdílé wa right from beginning kẹ́sì tó gba gbogbo ẹ̀ eégún náà ń gbé mo gbọ́ lẹ́nu bá mi so tí n bá di 3-1 ọlọ́run ò bínú sí ọlọ́run ò dẹ̀ sọ pé ẹ̀sìn báyìí ló máa gbé nìkan là ẹ̀sìn báyìí ló máa gbé nìkan ta ló lọ àlùjọ náà rí tó gbọ́ pé ẹ̀sìn mùsùlùmí ló gbóhùn wọ àlùjọ náà àbí ta ló wọ paradísè rí tó lẹ́sìn kìrìsìtẹ́nì òun ló gbóhùn wọbẹ̀ ó dìjọ́ tá a bá rẹ́ni tó dọ́run tó bọ̀ tó sọ pé bọ́ ṣe ń ṣe leléyìí a kàn parọ́ tọ́ra wa jẹ ọlọ́run tó dá gbogbo ẹ̀ ó dá fún ìwúlò wa ìwọ tó bá lè gbẹ́lé ìgbọ́ gbàgbọ́ ìwọ tó bá lè dílé ìmú dìímú a kàn parọ́ tọ́ra wa jẹ ẹ wá mú vocabulary wá sí láti kú o àgbàtọ́mọ yẹn kú po wọ́n tún fẹ́ sọ àwọn oníṣẹ̀ṣe wọ́n tún fẹ́ sọ wọ́n lẹ́nu bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ nìyí wọ́n ti announce no video no picture no camera ó dẹjà èèyàn kan náà dẹ̀ ló máa tì ẹ jọ gbogbo olólùfẹ́ mi ẹ bá mi share fídíò yẹn jọ ẹ bá mi share fídíò yìí kó go viral ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV tó ẹ gbígbà àkọlé ilé ìtẹ́kọ́ máa kọ sí péjì ẹnu ẹ wá fi èrò ọkàn yẹn hàn lábẹ́ comment section kí lẹ́yìn ti rí sí àwọn irọ́ òṣì tó máa wá pa lórí social media òun ló yẹ jẹ́ pé mi ò kì í máa fẹ́ mú àwọn fake information wá tí n bá ti rí authentic yẹ ó yẹ kí n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí láti ìjẹta ṣé ìjẹta gbànà mo ń ṣe mo kàn ignore ẹ̀ pọ̀npọ̀ àti mo wá gbogbo ó ti kú mo irọ́ ni kí ló dé jẹ́ kí n follow information yìí ná kí n gbọ́ deep down ẹ̀ torí information tí mo kọ́ gbọ́ ó lọ yẹ olóòlù ó lọ sójú window ó ṣe bí ọkùnrin ó ṣe bí ìkíní kan ǹjẹ́ gbọ́ nínú ọ̀rọ̀ ọmọ yẹn pé ó lóun ṣe bí ọkùnrin ǹjẹ́ gbọ́ nínú ọ̀rọ̀ ọmọ yẹn pé ó lóun lọ sílé olóòlù kò sí ohun tó jọ tó bá dán wò ojú window ń bẹ́ ló máa gbẹ mọ́ ọkùnrin gan dán wò ọkùnrin tó sọ pé ó máa ń rí olóòlù gan kó dán wò gan pé ó ń ya fọ́tò ó ń ṣe fídíò ọ̀bí àbàdí ẹ̀ ń bẹ̀ àmọ́ṣemọ́ obìnrin ẹ wò ẹ bá mi share fídíò kẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV a ò ní rí jù báyìí lọ mo tún padà bọ̀ ire o.